ó yẹ kó gbogbo kí gbogbo àdúgbò kó ṣe kíni kó wà ní mẹ̀lọmẹ̀lọ kí gbogbo àdúgbò kó ṣe kíni kó mọ́ àmọ́ lọ́dọ̀ tí kò ní rí bẹ́ẹ̀ gbogbo ìdọ̀tí tá a lò lọ́dún ibi àṣàṣà àti ìrísí à ń ṣe kíni à ń dání. ó dá well àwọn èèyàn ti ní kí n lọ calm down pé ó ṣe inú ọdún tuntun ẹ jẹ́ kí n pé a kú àsìkò ọdún àtúkù múra ọdún tuntun yóò bá wa láyé láyọ̀ àti àlàáfíà. orúkọ mi ò tí yí padà yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi nílé lẹ́fẹ̀ràn tẹ̀ máa ń pè mí ládùúgbò mi lètò tó ń gba afẹ́fẹ́ wọ̀yájà lọ́wọ́lọ́wọ́ níkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM níbi tá a ti máa ń sọ ohun tí a fẹ́ kíjọba kò ṣe fún wa ní àdúgbò tiwa. ẹ ti mọ̀ pé tó bá tó àsìkò máa ṣe ojú òpó sílẹ̀ á láǹfààní láti jọ gbóhùn ara wa láti jọ sọ bí àdúgbò wa ṣe ṣe kíni bó ṣe rí tí bá ti wá ṣe ojú òpó sílẹ̀ tí bá sọ pé ládùúgbò mi o èèyàn á dá mi lóhùn pé ó bàjẹ́ tì ẹni tí ò bá ti dá mi lóhùn bẹ́ẹ̀ ní ti ètò yìí mo ti sọ fún yín new year new system ni. ẹ jẹ́ sáré tẹ àtẹ̀jíṣẹ́ àwọn kan tí ń fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ láàárọ̀ nígbà tán ti gbọ́ tórin yẹn ti ń lọ all right now ẹ káàárọ̀ olóòtú orúkọ mi ni Mr. Okediji Adaranífá láti Unity Street pápá Ìbàfò ẹjọ́ ọ̀nà wa ní Ìbàfò sí pápá dé orí mẹ́rin mú kò dáa ẹjọ́ à ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn kó jọ kó bá wa ṣe o. èmi á máa béèrè ìbéèrè kan o ẹni báwo mo ṣe ń béèrè okay now ṣé wọ́n fi ṣe wá ní ìpínlẹ̀ Ògùn pé ká má lọ náà is it a cause because I didn't understand tí bá ló yé mi mò ń pa irọ́ gidigidi gan ni alright lábẹ́ àbúradì yẹn ni mo fi ń kí wọn ẹtẹ̀jálù wọn lọ́gọ̀ọ́ ẹnu ojú ọ̀nà wa ní under bridge Sango òkúta tẹ́ ẹ dà sí ẹ ṣàánú ajé ẹ bá ní kókó parí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn ará ojú oore ní queen show ti gbàgbé wa ni èmi queen jẹ́ gbàgbé ọ̀nà ojú oore tí mo mọ̀ pé àrùn kan náà ló jọ ń ṣe mí àti lójú ọ̀nà kan ṣó yẹn àwọn ọmọléèwé máa tún tó padà ẹ wá mọ bí àwọn ilé àdágbé tó wà ní ọgbà iléèwé bó ṣe pọ̀ tó ní ojú ọ̀nà yẹn tó bá jọ́ táwọn ọmọléèwé máa lọ rìn tó yẹ kí gbogbo wa fi wákàtí kan rìn á wà máa fi wákàtí 5 6 7 á máa fi rìn látàrí wípé kí ni o kò sọ́nà tí gbogbo wa máa gbà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ara wẹ́ẹ̀bẹ̀ sí i. bákan náà mi nígbàgbé iṣẹ́ wọn ní Jákàndé mi lè gbàgbé iṣẹ́ Jákàndé nítorí pé kí ni ó kàn dandan kí n jẹ́ṣẹ̀ ìyá ẹ̀ wọ́n máa ní kànjọ́ kan wo orúkọ ti bàbá wa olóògbé Abdulateef Jákàndé tí wọ́n fi orúkọ wọn sọ ọ̀nà yìí pé kán ṣe kí ni o kán bá wa tún ṣe. bákan náà wọ́n ní ẹ̀ka àárọ̀ mọ́ àwọn ẹjọ́ ní Ìbàfò àwọn ọlọ́kadà kò jẹ́ kí bíríìjì ẹlẹ́sẹ̀ kó lọ kí àwọn ìjọba kí wọ́n bá wa ṣe nǹkan sí nígbà tí wọ́n ṣe ọ̀nà fún wa wípé ká lè ráyè sọdá ká lè ráyè rìn tá a wá ń ṣe bó ṣe wù wá tí ò yẹ ó ṣe kí ni tí ò yẹ ó rí bẹ́ẹ̀ Ọlọ́run bá gbọ́ èmi á máa sọ kò yẹ ó ṣe kí ni kò yẹ ó rí bẹ́ẹ̀ Abu Hamza láti Ìkòròdú ẹ̀yin ní Ìgbélára ládùúgbò mi ẹ̀ka rẹ̀ jọ̀wọ́ ẹ bá wa bẹ ọba Ìkòròdú òkè èèyàn mo ti sọ fún yín pé mi ní fi gbogbo ara dá sí ìyẹn. bákan náà wọ́n ní ọ̀nà wọ́n ní orí afárá ẹlẹ́sẹ̀ tó lóyìnbó ń pè ní pedestrian bridge tí wọ́n ṣe ní ibẹ̀ yẹn ní Ìbàfò wọ́n ní ẹ̀yin ọlọ́kadà ẹlẹ́sẹ̀ lóye ó máa gbàbẹ̀ kán lè máa sọdá ẹ̀yin wá kúkúrú bẹ̀bẹ̀ lẹ́ ń gbá àwọn èèyàn gbà èmi àti ẹ̀ máa rò wípé àwọn èèyàn tẹ̀ ń gbé gbàbẹ̀ kí tiẹ̀ ní ìròrí wọn báwo lọkàn wọn ṣe balẹ̀ tán lè máa jẹ́ kẹ́ gbé wọn kọjá ibẹ̀ yẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ èmi ọ̀rá ń tẹnu mọ́ díẹ̀ mo ọ̀rá ń tẹnu mọ́ díẹ̀. bàbá no regret mo rí àtẹ̀jíṣẹ́ yín tẹ̀ ń kí mi pé yèyé fàṣàṣẹ wà á kú ọdún á kú ìyèdún ẹ̀mí wá ṣe kí ni o ẹ̀mí wá ṣe púpọ̀ gbogbo yín tí mo gbóhùn yín lọ́dún yìí màá ṣe kí ni o màá gbóhùn yín ní ẹ̀mí ẹ wo ẹjẹ ń tara ṣàṣà òkè ẹjẹ ń ka ilé ẹ kú ètò Tùngbà ò ní bàjẹ́ ẹ jọ òkè ẹni tí yẹn bá wí kò sí nítòsí báyìí ẹjẹ ń tara ṣàṣà ẹjẹ ń ṣí ojú òpó sílẹ̀ ní àárọ̀ yìí 08056131009 08056131009 tàbí 08113051009
08113051009 08113051009. mo ti sọ fún yín ní ọdún yìí tí n bá ti sọ fún yín wípé ládùúgbò mi o èsì tí yín ni pé kẹ́ ẹ sọ fún mi wípé ó bàjẹ́ tì ládùúgbò mi ojú òpó ẹni tó kọ́ṣẹ́ mi lọ́wọ́ láàárọ̀ ìsọ̀nkóèbù ìsọ̀njọ́s ládùúgbò mi o. ó bọ̀jẹ̀ sí. ẹ mà káàárọ̀ sá. kò ní bàjẹ́ fún yín o. ń bá mi ẹ pọ̀. orúkọ tèmi ni adékangọ láti táolú o. adékangọ gbogbo omi ìrẹsì gbogbo omi epo àmàlà yín ṣé é ṣe pé ẹkàn tó fi dádọ̀tí sójú títí ìjọba. ẹ̀yin náà ti mọ̀ pé ní ìlú ìtàlù ó ti pẹ́ tàbí ń sọ̀rọ̀ nípa pé bí àwọn àkúkẹ́kọ̀ọ́ kan máa dé ìtàlù wá gbẹ̀yìn kan tó jẹ́ sí ó máa ń fo eré pé kí wọ́n ẹni bọ́ tí wọ́n máa jalè sí títì àbí wọ́n ń sunlẹ̀ bọ̀ tó ìyẹn kékeré nìyẹn tó ti títì wá tó ń ti lọ mo sọ̀rọ̀ yẹn náà lánàá sí àdúgbò mi pé níbẹ̀ yẹn àwọn kọ́ńpẹ́ẹ̀tì ẹ̀kan ti fi wà kí àwọn èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìyànà tùgbà kò yẹ kó ti kọ́ńfẹ́ẹ̀tì wa ká lè máa rí mi wọlé sí ìletò kò sí rẹ̀ ọkọ̀ ń dọ́gbọ́n ṣe bí tìyẹn lọ ni àbẹ̀ àwọn àjọ fún ẹ̀dìbò wa ṣe àwọn ọkọ̀ yẹn gbogbo àwọn ojú ọ̀nà wa tó bá fi jẹ́ káàpì kọ́ bá wa ṣe wàhálà mi dé bá wọn àtọ́dún ayọ̀ ìwé ìjẹ́ nìyẹn bá. ẹ ṣeun gan sà bẹ́ẹ̀ ni ọdún ayọ̀ la máa ṣe ọdún ayọ̀ ni màá ṣe ọdún ayọ̀ lẹ́yìn náà máa ṣe àbẹ́yìn ni ẹ mọ̀ pé mo máa ń fọn rere yẹn ẹ̀yin ará ìta olúwo ẹ̀yin ò ní wọ̀n kíkún èmi náà ò ní gbà lọ́wọ́ yín láàbọ̀ wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí pọ̀nmọ́ ṣe ń gbé ata mi tó ń gbé ẹ̀fọ́ mi lójú ọ̀nà tó tẹ̀ pẹ́ lẹ́sẹ̀ òun ríbi kọjá ẹ jọ̀ọ́ gbogbo ìdọ̀tí yín náà mo mọ̀ yín kọjá pé tẹ bá ti ń ṣe tán lálẹ́ báyìí ìdọ̀tí yín wì kò dẹ̀ yẹ kó ṣe kí ni kò yẹ ó rí bẹ́ẹ̀ ládùúgbò mi o. ó bàjẹ́ tì. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ àfààníyàn sì ló ń sọ láti gbọ́dọ̀ gbìjọ. àfààníyàn ojúmọ́ rẹ o. nítorí ládùúgbò tiwa bá a ṣe máa ń sọ kọ́ra ń kú sànú fún a lọ́nà láti kága àdésùkú òde nínà náà transformer bíi títà nìkan ti bàjẹ́ ààrẹ nìkan káyà kú wá àwa là ń rògbò lára gbogbo ẹ̀ àdàpọ̀ nídìí ìjọba kankan sí ìwò wa àjọ wa local state náà ní àwa ń dìbò fún àjọgbọ̀n kan fún àárí àti àrígbádùn kankan ládùúgbò wa ń bí yìí o ọlọ́run ìjọba jẹ fún wa o. àmín ya Allah mo ti sọ nǹkan kan darí lẹ́ẹ̀kan mo ní ẹ dúró náà nítorí Ọlọ́run ṣé wọ́n fi ṣe wá ní ìpínlẹ̀ Ògùn pé ká má lọ náà ni ṣé tẹ̀wárí wọ́n níyà méjì kì í jókòó gbẹ mo fẹ́ lè sọ pé mẹ́ta mẹ́rin gan ti ń jẹ àwọn ará Ògìjò lọ síwájú báyìí kí ló dé chairman wa ní Ṣàgámù local government north ẹ̀rẹ̀ wa ní ṣe sí ọ̀nà yìí fún wọn ládùúgbò mi. ó bàjẹ́ sí ojúmọ́ sísá kí omi tírípù láti Ajibose. àyà dáadáa ẹ máa kú ọjọ́ mẹ́ta kú àṣekù ọdún mà. ọkọ̀ pẹ̀lú akú ọdún o ẹni wá ṣọ̀pọ̀ ẹ̀. àmín bá mi ẹ̀ pọ̀. àwa tí ẹ ṣe mọ́tótó lálìmọ̀ṣọ́ àlìmọ̀ṣọ́ ó dì níbi tẹ́bi dé o ẹ mọ̀ pé àlìmọ̀ṣọ́ pọ̀. bẹ́ẹ̀ ni ìwọ̀ ìtókù. ṣé wàá ní gbogbo ẹ̀sán kọ̀ọ̀kan àwọn tó jẹ́ pé bábá wà lójú orí ọ̀kadà àti tó wà nínú mọ́tò bábá mú ẹlẹ́rìí dòdò tọ́ yìí kí ẹ̀ tó bá ń sọ sí títì kó má bàa ṣe dé ẹ̀mọ́ àti epo ọ̀gẹ̀dẹ̀ tẹ bá rí mọ́tò kan bí ọ̀rẹ́ epo ọ̀gẹ̀dẹ̀ ṣe yọ bí ẹ̀rù kú kí mọ́tò yìí ẹ̀rù bá mi ọlọ́kadà kan náà yìí kí ẹlẹ́rìí dòdò tẹ bá rí bó ṣe yọ ìyẹn náà bí ẹ̀rù kú kí yẹn náà gbókìtì kó yẹ kú kìtì tẹ̀ wọ́n jọ kó bá wa dáwọ́ ẹ̀ dúró ọ̀rọ̀ tẹ́bi fẹ́ sòjú báyìí lọ àbá yìí bò. ẹ ṣeun gan ma wọ́n ní ẹyẹ stop ṣe bẹ́ẹ̀ mọ́ èyí tó jẹ́ pé gbogbo epo ṣú epo ọ̀gẹ̀dẹ̀ epo ọsàn ìwọ̀ ojú títì ìjọba ni wọ́n ní kí n sọ wípé kẹyẹ ṣe kí ni kẹyẹ ṣe bẹ́ẹ̀ mọ́ pé kò ṣe kí ni kò fẹ́ẹ̀ dáa tó ládùúgbò mi o. ó bàjẹ́ sí. ẹ mà káàárọ̀ sà. kò ní bàjẹ́ fún ẹ káàárọ̀ kò ní bàjẹ́ fún yín o. àmín. ohun yóò bẹ̀rẹ̀ wá Òjòkè ló sọ̀rọ̀ láti rí ẹbí ẹ̀yàn gbẹ̀gbẹ̀. tí ó mọ̀ para lẹ̀ ń wò òun. bàbá mi ní kò sáṣepé àṣepamọ́ ló wà. bẹ́ẹ̀ ni. ṣe rí ọ̀rọ̀ àwọn ìjọba wa náà ló fẹ́ sọ ṣe rí orí ẹgbẹ́ ni wọ́n ń ṣe fún wa. tẹ bá rí àwọn kòtò tó wà lọ́nà ọmáyà yìí lọ́kì fàdà yìí kọ̀ọ̀kan nígbà ọdún yẹn wọ́n á bu yẹ̀pẹ̀ sáwọn ibì kan yẹ̀pẹ̀ náà tó ga sókè báyìí tí mọ́tò tó máa dá lọ́sìn àwọn míì wọn ò bu yẹ̀pẹ̀ sí rárá. ìyẹn wá dúró bẹ́ẹ̀ tẹ bá rí ìyájí títẹ̀lé sí ẹ̀yìn ọgbẹ̀
ó ti di kòtò ọ̀run bójú òṣè rọ̀ mọ́ òfìkà tó lè gbàgbé máa fẹ̀yà gbálẹ̀ ó ṣọ̀rọ̀ 15 years ká ti rí gírẹ́dà ní bíbá yìí adẹ́gbé ọ̀nàrẹ́bù bàjẹ́ tó wà lójú fún ọ kó bá wá rí sọ́nà bíbá yìí kójú tó tún dé ọgbà òní bàjẹ́ ọdún ayọ̀ la máa ṣe o. àmín ó bàjẹ́ tí ẹ ṣeun gidi gan sà ẹ mọ̀ pé mi á máa tẹnumọ́ fún yín pé ẹ̀yin ìjọba wa àwọn àdúgbò kan wà tó kan dandan kan ṣe kí ni o kan jẹ mùtúndùn ìjọba ó dáa èmi ò ní sọ jù yẹn lọ́sìn yìí o ládùúgbò mi o. ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ mi ni abasi láti ewu ọlọ́jà. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ àkú ọdún. ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀. mo wà pẹ̀lú yín sà mo wà pẹ̀lú yín bàbá. àkú ọdún ẹ̀mí ó ṣọ̀pọ̀ ẹ̀. ń bá mi ẹ̀ pọ̀. ẹ̀yin òjò láti tọ́jú àdúgbò wa omi àlàáfíà ó tòrò ń bẹ̀ àmọ́ nǹkan tá à ń bẹ ìjọba wa fún oní ẹni ọ̀nà àdúgbò wa títí wo ò dáa ó ti di kòtò ọ̀run kó jọ̀dá fún kó bá wá sódìtọ̀ títí kó jọ̀dá fún ẹ̀jẹ̀ láti ẹ̀ láti ẹgbẹ́ ẹ̀kejì iná àní ọlọ́run ní tó wá sí òkùnkùn ayé o ẹ bá àgbà wọn nípa àkókò wa ná kí ló dé ẹjọ́ yà kó àbẹ̀wẹ̀ ni o ṣògbó ní bàjẹ́ o. àmín ẹ ṣeun ní gbogbo ẹ̀yin tẹ́ wà lójú ewé Facebook tí Tungba FM live máa ka àtẹ̀jíṣẹ́ yín pápápá láàárọ̀ arákùnrin Adéfowópé Wàsíù alias no person ohun tẹ́ sọ fún mi pé ẹ̀yin tẹ̀ tún ta sí mi dáadáa pé yèyí aláǹkárá mà ẹ káàárọ̀ aláǹkárá ni mẹ́mọ̀ pé èmi máa ń gbé àṣà wa nílẹ̀ yìí mo máa ń gbéga I love promoting African culture gidi gan ni ẹ̀yin sọ wípé ẹjọ́ ká bá wa sọ fún àwọn ọlọ́kadà àti márúwá ní ọ̀nà asọ́lọ̀ sí agric wípé díẹ̀díẹ̀ dust yìí ṣe kí ni ó pọ̀ ọdún ayọ̀ la máa ṣe èmi á máa sọ fún ẹ̀yin tẹ́ ẹ wà gan láti mẹ́ta olúwo téèyàn ó fi dé sábó ẹ wọ̀ pé èèyàn bá ti ń kọjá òkè gbẹ́gun yẹn àti onímọ́tò àti ọlọ́kadà àti onímárúwá yẹ̀bẹ̀ mọ̀ ẹ mọ̀ bí eruku yẹn wọ̀ pé tó bá yá tí eruku yẹn bá bẹ̀rẹ̀ lọ báyìí ó dáa ọ̀gbẹ́ni Yusuf Fọlọ́runṣọ́ ẹ̀yin sọ pé ẹ kú iṣẹ́ o ládùúgbò ẹ jọ̀ọ́ máa gbòòrò sí Ajégúnlẹ̀ sí Makogi ẹ̀yin sọ pé kò dára rárá ẹni kí n bá yín sọ fún ìjọba kan wá bá yín mójútó àwọn ìjọba wa náà ń gbọ́ ẹ jọ̀ọ́ wọ́n ní ọ̀nà yẹn ṣe kí ni o ó ń fẹ́ àmójútó ara wẹ̀bẹ̀ sí níjọba pé kẹ wá ṣe kí ni kẹ wá bá wa mójútó ọ̀nà yẹn ẹ̀dẹ̀ ń ṣe báyìí dùn ṣàṣàṣà ẹ̀dẹ̀ ń tún ka àwọn àtẹ̀jíṣẹ́ ládùúgbò mi o. Hello ó bàjẹ́ jù. ẹ máa káàárọ̀ màá. yèyí olúwa fún mi. màá. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ màá mi o. kò ní bàjẹ́ fún yín o. àmín. màmá yọ̀ọ̀lá láti olómù ló ń sọ̀rọ̀. màmá ẹ kújọ́ mẹ́ta mà bùkátà ọlọ́run obìnrin. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ mà. yes ma. ọmọ mi ń kọ́ dádì wa ń kọ́. àlàáfíà ni gbogbo wa wọn wà mà. nífẹ̀ẹ́ lò ní ìṣẹ́yìn o. àmì àtẹ̀yìn náà mà. aṣọ ọdún yìí a máa jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ni o. àmì náà yá àlá o. ní igbó olóhùn bẹ́ẹ̀ni ẹ jẹ́ torí tọ́lọ́hùn ẹ bá wa tẹ wọn ìjọba Sanwó-Olú á dìbò fún wọn ìbè míì ló tún bọ̀ yìí o kán bá wa ṣe títì igbó olóhùn títì igbó olóhùn ò dá rárá àníná àwọn oníná wa ṣe ló ṣe mọ̀nàmọ̀nà àwọn àní skóòlù náà pàápàá kò sí skóòlù kò sí nǹkankan àwọn ìjọba Sanwó-Olú ẹ̀jẹ̀ gbàgbé wa sí igbó olóhùn ṣé yẹ kó rí bẹ́ẹ̀ tàbá tó fẹ́ dìbò fún wọn kọ̀ọ̀kan gbé mọ́tò fún ẹ̀ tá má ti lọ dìbò ṣe lẹ́ẹ̀ má tó fẹ́ tẹ̀lé lọ síbi tá a ti fẹ́ dìbò ìyà ń jẹ gbogbo wa tara ní igbó olómọ yóò ní fìyà jẹ wá o ẹgbẹ́ bá a sọ fún àwọn ìjọba Sanwó-Olú ó níbi tó ń ṣe nǹkan tí wọ́n ṣe nǹkan tí igbó olómù rárá o yèyí olúwa fún mi ó dàbọ̀ yes ma. ó dàbọ̀ èmi bùkátà Ọlọ́run láti igbó olómù bùkátà Ọlọ́run bùkátà Ọlọ́run obìnrin bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ láti igbó olómù. yes ma. ó dàbọ̀. yes ma ẹ ṣeun gbọ́ba yes ma yes ẹ jẹ́ sọ kọ́kọ́ ṣe rí ọ̀nà igbó olómù yẹn mo gba ibẹ̀ ní àná ìpòdé kòríta kan èmi àti ẹni ní èèyàn mi Láìdé Gòdì ajọ́nbíra wa ni pé jọ́ tó rọ lọ ṣé Ìkòròdú làwọn arábí yìí náà ń gbé bí eruku ṣe bò wá ojú ọ̀nà yẹn tún wá dáa ká má ṣe kí ni ká má sọ míì
ká má parọ́ ọ̀nà gbó olómù ó nílò ọwọ́ ìjọba. Ó ṣe kí ni mo sọ? Ó nílò ọwọ́ ìjọba. Mo láǹfààní láti gbé ìpè ẹyọ kan ṣo péré, àmọ́ tí ò bá ti tètè wọlé màá máa fi yẹn ṣe kí ni, màá máa fi yẹn sá lọ ní àárọ̀ tòní lórí ètò Ládùúgbò mi ní òní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun tó kẹ́yìn nínú ọdún 2021. Ìyẹn ni pé kẹ́ tó gbóhùn mi lórí ètò Ládùúgbò mi ó tún dínú kí ni, ó tún dínú ọdún tuntun. Ìṣepẹ́ ìṣì ní gbóhùn mi o, ẹ̀ sì máa gbóhùn mi lórí àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan, àmọ́ lórí ètò Ládùúgbò mi ó tún dínú ọdún 2022 ká tó ṣe kí ni, ká tó láǹfààní láti gbóhùn ara wa lórí ètò Ládùúgbò mi. Yèyé gbogbo tùngbà ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ ọpọlọ, a ó ṣe ọdún ayọ̀ o. Bá mi ọ̀pọ̀ láti ọ̀dọ̀ Oyèláyọ̀, Oyèwọlé, Musa, Ọ̀túngbà Gbénga Léò Táíwò, ẹ ṣeun gidigidi gan. Mo rí i pé ẹ̀ ń wà tí gbogbo ayé èèyàn tí mi ò lè fi gbogbo ara ka àtẹ̀jíṣẹ́ yín. Ẹ wo bá a ṣe ń súnmọ́ ọdún tí ọdún súnmọ́ wa, ẹja ṣe ohun gbogbo ní kíni o, ní díẹ̀díẹ̀, ẹja ṣe ní jẹ́jẹ́. Ohun tí ò bá ti lọ lẹ́rọ̀ ẹ má jà fagídí ṣe kíni, ẹ má jà fagídí ṣe. Ẹja ṣe ohun gbogbo ní ìwọ̀ntún ìwọ̀nsì. Eré tí a sá láti January tó wá kù wọ́n bá ìṣẹ́jú àtọjọ́ díẹ̀ kọ́dún 2021 lọ tá a wá bẹ̀rẹ̀ sí ní sá. Èmi ò ní gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ sá o. Láyọ̀ tí mo gbóhùn yín lónìí ni màá gbóhùn yín lórí ètò Ládùúgbò mi ní ọdún tó ń bọ̀. Mo sì máa gbóhùn yín náà kí ọdún yìí tó ṣe kíni kó tó parí. Orúkọ tèmi ò yí padà, Yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi jẹ́. Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi nílé lẹ fẹ́ràn tẹ máa ń pè mí lórúkọ Ayọ̀bámi Akínrìnàdé. Mo fi sọ pé ìyẹn tó jó lóòtú ètò Ládùúgbò mi pé òní ọjọ́ ìṣẹ́gun Ọlọ́run ó ṣẹ́gun fún yín, ogun lé ogun ìta yóò ṣẹ́ fún èmi àti gbogbo ẹ̀yin tẹ́ dúró sórí ewé Facebook Tungba FM live. Mo mọ rírì yín gidigidi gan. Kí ni mo ní mo ṣe? Mo mọ rírì yín gidigidi gan. Ẹ̀mí kan rí ṣíkìnì ọdún, mi rí màálù ọdún. Ókè èèyàn kan ní mi